àfáàmù ìdí nì abduction ni àbí kí wọ́n mọ̀ pé náà ṣé wọ́n gbà á bẹ́ẹ̀ tó lè bó ti pọ̀ gan o dìdí náà ṣe ẹ̀rọ ní ọ̀pọ̀ ìmúlẹ̀ kí ló ṣẹlẹ̀ tí mú ìdí ni kí ló wá sọ. wọn ò yọjú náà ni. bàbá ẹ júwe ọ̀dọ̀ àfáàmù ìdí nìyẹn. àdúgbò kan náà lájọ wà ibi tẹ́mi kọ́lé sí ní ṣọ́ọ̀pù ẹ̀ ní aládì ògùndépò. aládì ògùndépò ní ṣọ́ọ̀pù rẹ̀ kí ni ṣe bẹ́ẹ̀. ó ń ṣe pos ó dẹ̀ ń ṣe ó fi gas. ó fi gas. ó ń ṣe pos. kì í ṣiṣẹ́ àfáà ní í ṣe nù. kò ṣiṣẹ́ àfáà ó kọjá àwọn oníṣòkòtò tí ó délẹ̀ yẹn ni la fi ń pè láàfà. kò sálùsùn náà kò sálùsùn náà kì í ṣe. àgọ́lójà alùsùn náà kì í fẹ́yàwó bẹ́ẹ̀ kódà kì í ṣe tẹ̀bílíìgì kì í ṣe àwọn ìjọ. wọ́n ní jàbàtà ni wọ́n ń pèjọ. aago mẹ́wàá wọn máa kí jímọ̀ aago mẹ́wàá àárọ̀ ni a máa ń kí jímọ̀ wọ́n sì jẹran wọ́n jẹjẹ wọ́n jẹja. kí lẹ kò jọ wọn. wọ́n ní jàbàtà ni. Ọ̀yọ́ ni jàbàtà ebi àdúgbò kẹnu jẹ jàbàtà lọ́yọ̀ọ́ ìjọ oníjẹ jàbàtà ẹfún mi lómi ìjọ mi Ìlọrin ni ọmọ àwọn ìjọ bóò lọmọ yín ti débẹ̀. ẹ ṣe mo dúpẹ́ o ọmọ mi kò tí ì gẹ́ẹ̀tì resort láti wọ higher institution ó bá lọ iṣẹ́ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí clay sales girl so n kò dẹ̀ yà máa ń kíyèsí pé ìṣesí rẹ̀ yàtọ̀ kò ní kíyàn bíyàn kí kò ní dáhùn bíyàn sálámà kò ní dáhùn. ṣúgà ti já. so gbogbo àwọn nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ ò yí padà kò jẹran apẹran léyà kò jẹran léyà ó ní ẹran tó lámì ní ẹran léyà màmá kí ló ń ṣẹlẹ̀ báyìí mo ti gbé gbogbo eléyìí mo bá lọ bá àáfà pé àáfà iṣẹ́ ni ọmọ wa ṣe ní ọ̀dọ̀ rẹ̀ àwa náà ń ṣe ọlọ́yà ìsúnṣẹ́kù mùsùlùmí ni mí aláàjì ni mí aláàjà nìyá ọmọ yìí ó bá ní pé ẹ̀sìn tiwa yẹn kò lè gbéyàn dé ìjọba ọ̀run bá ní kọ́ ọmọ máa lọ síbi iṣẹ́ mọ́. ọmọdé àbọ̀ sọ́wọ́. ọmọdé àbọ̀ sọ́wọ́. bàbá ń gbìyànjú lórí àdínní. ọmọdé àbọ̀ sọ́wọ́. ó ní ẹ̀sìn tí yóò lè gbéyàn déjọba ọ̀run. ó ní kódà bí bàbá òun bá kú òun ní débẹ̀ bóyá tí o bá ti ṣe ẹlẹ́sìn àwọn ò gbọ́dọ̀ sálámọ̀ sí. kí ló kọ ẹ̀sìn tiwọn. wọ́n ní jàbàtà ni ọ̀gá wọn mi mójútó ẹ̀. àmọ́ Islam àmọ́ Christianity. aago mẹ́wàá wọn máa kí jímọ̀ mẹ́wàá àárọ̀ ǹjọ́ jímọ̀ ní à ń kí jímọ̀ tiẹ̀. ṣé jímọ̀ ti wọlé ni. aago mẹ́wàá wọn máa kí ṣé sí wọn ọba téèyàn mú rárá. ẹ sáà nìkan ọmọ lọ ọbẹ̀ mọ́. ọmọ òde lọ́mọ ńgbà ọmọ tiẹ̀ ti rí rìsọ́ọ̀tì ni ò ti lọ́mọ. mo bá bá mi sọ mọ́lá kò sí àti ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́rọ̀ sí ìyá lẹ́nu kò gbọ́rọ̀ sí bàbá lẹ́nu. mo bá stop owó oúnjẹ rẹ mi fún lówó oúnjẹ mọ́ mo ní kí yẹn náà mọ́ fún lówó mọ́ pé bóyá ó máa gbọ́ nǹkan tá à ń sọ. ó kàn wá di bíi Sunday bíi oṣù méjì sísè mo dé láti ibi iṣẹ́ mo bá rí àfáàyè tó wá fún ní owó mo wá rí i pé òun ló ń finance mo sì wá lọ sí Sanyo police station tí mo lọ make report nìyẹn wọ́n dẹ́ invite ẹ̀ nígbà tí wọ́n dé wọn tó mẹ́wàá tí wọ́n wá àtọmọ mi wọ́n jọ wá wọ́n sá sọ̀rọ̀ títí ní ọmọ mi ní tóun ṣe nìyẹn o kò tiẹ̀ o ti gbé nǹkan mi sórí rẹ̀ kò sórí ẹ̀ lórí ẹ̀ mọ́ so àbáwá lórí ẹ̀ títí tí ń bóyá lọ́mọ bá pé ló bá tó padà lọ sí Sanyo police station yìí pé òun fẹ́ kẹ́rù òun lé òun náà ló fún ní mọ́rúwá tó fi kẹ́rù lọ́jọ́ yẹn ilé tèmi báyìí ṣọ́ọ̀bù ẹ̀ báyìí ni so nígbà tí mo wá ń ṣe kéèkì àdúgbò tí mò ń sọ bàbá rẹ̀ àti wọ́n Mr. Egúnjọbí yẹ kọ́lé sí Ògùndépò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa wọ́n jọ wá sí meeting landlord association lọ́dọ̀ wa wọ́n dẹ̀ bá wa sọ títí wọ́n béèrè kí ni mo fẹ́ mo ní kó dọ́mọ mi padà kó dẹ̀ dá padà sí nọ́mà torí kò sí bọ́mọ mi sí wùwà tẹ́lẹ̀ ló ń wùwà wọ́n dẹ̀ lọ́ọ́ bá ó takú ní kò sí ń tọ́jọ́ pé àwọn ń ja jihadi ní pé jẹ́ ẹ̀ṣẹ̀ ni àtìgbà náà mi ó sá ti mọ́ ọmọ mi lọ kúrò lé. ìjẹsìn lọmọ tí. ni wọ́n dẹ̀ pé kó wà.
actually ká ní mo ti gbọ́ nípa ọ̀rọ̀ yìí mi bá ti jẹ́ kẹ́ ẹ dé orí afẹ́fẹ́ mi bá pe Alhaji Mutiu la onímàálù aṣíwájú àdínì nípínlẹ̀ Ọ̀yọ́ mi bá ti pè wọ́n lábẹ́ aṣọ kẹ́ ẹ tó dórí afẹ́fẹ́ mi bá ti pè Nakomio chairman Nakomio coordinator Alhaji Daoud Afọlábí wọ́n tẹ̀ ń gbọ́ mi mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ ti kó pé Alhaji Daoud Afọlábí ẹ̀sìn wa rèé o ntẹ́ gbé lọ́wọ́ rèé o jihadi yìí mọ̀ ti gbọ̀nà míì lọ jihadi wa ọmọ ti gbọ̀nà míì lọ kí lọ ti fi pẹ̀lú eléyìí láwùjọ wa wọ́n ní jihad ni káwọn bọ́nu ilé káwọn mú ọmọ ọlọ́mọ ṣebí Islam ti ní afẹ́yàwó yìí ṣerú jihad tánàbí sọ̀sọ̀là ń ṣe lélẹ̀ ṣé tó fi ilẹ̀ là ń ṣe yìí ó mà ṣe o wọ́n ní tí a ló kó bọ́ kò lè bọ́ gba abẹ́rẹ́ ló lòun lè bọ̀ lóòkùn bàbá ìfọkànbalẹ̀ dìde ọ̀rọ̀ yín kékeré ni àwọn Nakomio wọ́n bá mi take it up from there. ẹ̀rọ lọ ìyá ọmọ tí ń sàárẹ̀ o. ìyá ọmọ tí ń sàárẹ̀. tí ń sàárẹ̀ kò lè jẹ kò lè mu. kọ̀ọ̀kan ọmọ gan tó ní wọ́n sọ fún pé bí ìyá rẹ̀ kúkọ̀ gbọ́dọ̀ débí ọmọ. bẹ́ẹ̀ni. àmọ̀ sí nǹkan o. ẹ̀sìn ṣe á di gbígbé yẹn wọnú ọgbà ẹ̀wọ̀n báyìí. tí Ọlọ́run tí ọ̀dà Kùránì kò tó dáwọ̀ èèyàn tí ọ̀dà Bíbélì kò tó dá wa tó yẹ pé bọ̀ ọ̀dà wa tán lọ́dá Kùránì lọ́dá Bíbélì kó fi gáàdì ayé wa mọ́ ni. àmọ́ wàá ṣe nǹkan báyìí o ìmọ̀ làwọn já sí i àbí mọ̀ parọ́ ni. a ṣe òfin fún èèyàn ni a dá èèyàn fún òfin. ìwọ kò gbọ́dọ̀ pààyàn ká bàbá àmọ́ para wa nínú àwọn wọ́n kò gbọ́dọ̀ jalè ká bàbá àmọ́ jí kára wa nínú àwọn. àmọ́ sí nǹkan o. Alhaji Daoud Afọlábí Nakomio coordinator ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sí i ọ̀dọ̀ wọn yín àmúlélẹ́ o please take it from there. owó aláàtẹ. ṣé ẹ ti gba nọ́mbà bàbá yẹn. owó aláàtẹ. nígbà tí wọ́n ń ṣètò wọn tí ń jẹ́ Gbáǹkọ́gbì. àpọ̀ǹdẹ̀ lọ́rùn ṣàlàyé oníkanukú. Gbáǹkọ́gbì ló tún gbòde o yélé gbọ́. Gbáǹkọ́gbì ló tún gbòde o yéèpà. Gbáǹkọ́gbì ló tún gbòde o. eléyìí lágbára o kọ́ ló máa sọ wà ní. ẹ dá padà síbẹ̀rẹ̀ ẹ dá padà síbẹ̀rẹ̀ ẹ dá padà síbẹ̀rẹ̀. gbogbo ẹ̀yin tí ẹ lọ́mọ kéékèèké mo fẹ́ kẹ́ ẹ máa bá mi ká lọ. bó ṣe ń bẹ lọ́wọ́ Adébọ ní bẹ lọ́wọ́ Adámọ̀rú tálẹ́ òní ètò ẹ fẹ́ gbọ́ yìí ẹ ní gbọ́ tán díẹ̀ ni màá fi hàn yín bẹ̀ màá wá sọ bí tẹ́ ẹ ti gbọ́ ìyókù. Óyá ẹja wọlé. àti wọn wá fàṣọ bomi lẹ́nu. níbo ló ti máa ń ṣe fún ẹ. òkè. níbo lókè. bẹ́ẹ̀rùkà. nígbà tí wọ́n ń ṣe òfin pariwo. mo máa pariwo. kí ló máa ń ṣe fún ẹ tí wọ́n ń pariwo. wọ́n kí mi ní aṣọ lẹ́nu. ṣé tó máa ń ṣe kínní yẹn fún ẹ ṣé kò kí n dún ẹ. wọ́n máa ń dún mi. ẹ̀mí ni wọ́n ti ṣe fún ẹ. ẹ̀mẹ́rin. táwa ló sọ fún ìgbà tí wọ́n ṣe fún ẹ. mi sọ fẹ́ nìkankan. kí ló dé tó fi tó. talent tó wá bẹ̀rẹ̀ ṣe kínní yẹn. bàdá wà yìí sìn. báwo ló ṣe máa ń ṣe. wọ́n sùn mí lápá tẹ̀sán wọ́n wá pa wọ́n àti wọ́n wá fàṣọ bomi lẹ́nu. níbo ló ti máa ń ṣe fún ẹ. òkè. níbo lókè. bẹ́ẹ̀rùkà. nígbà tí wọ́n ń ṣe òfin pariwo. mo máa pariwo. kí ló máa ń ṣe fún ẹ tí wọ́n ń pariwo. ẹ bá mi pọ́ọ̀sì ẹ̀ bẹ́ẹ̀ yẹ̀rún kà ẹ súnmọ́ wájú sà ẹ súnmọ́ máikrófóònù yẹn orúkọ tí. Serif Ọlálékan. ọmọ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ tí a fi àwòrán rẹ̀ hàn àwọn èèyàn yẹn ẹ lè rí ọmọ yẹn tán o ẹ lè ráwòrán ẹ̀ tán
torí pé ọmọ ọdún mẹ́fà ni ẹ lè máa bọ̀ lórí rédíò ẹ lè máa bọ̀ lórí Facebook wa kẹ́ wá wò ó ọmọ ọdún mẹ́fà ni tí ènìyàn kan tó ti lé ní 40 ọdún àbí kọjọ́ mọ 40 ọdún tó fi tìpá sí kúùkù tó bá lájọṣepọ̀ ó lọ́mọ yẹn sọ wípé wọ́n sò lọ́wọ́ mọ́lẹ̀ wọ́n fàṣọ di òun lẹ́nu ìgbà tá a dọ́dọ̀ dókítà tí ń ṣàyẹ̀wò ó káwọ́ lérí omi bọ́ lójú dókítà pé ta ló sọ ọmọ yìí báyìí ṣe é sá ti mọ́ ń tọ̀ mo ní mo ti mú ta ló sọ ọmọ yìí báyìí àwọn ní interest torí pé gbogbo ibi tí Ọ̀yọ́ jápọ̀ mọ́ra wọn ó ti jápọ̀ mọ́ra wọn ó lágbára o bóun lẹ ṣe jẹ́ sọmọ yìí. èmi ni mọ̀mí ni mo bí. ẹ̀yin lẹ bí. bẹ́ẹ̀ ni sà. ìyá rẹ̀ ń kọ́. ìyá rẹ̀ ti kú lọ́dọ̀ mi. ọdún kelòó rẹ̀ tí ìyá rẹ̀ ti kọ̀ yín lẹ̀. ó lé lọ́dún mẹ́ta sókè sà. ó lé lọ́dún mẹ́ta. bẹ́ẹ̀ ni sà. tí ìyá rẹ̀ ti kọ̀ yín lẹ̀. bẹ́ẹ̀ ni sà. ìyá tí ń tọ́jú ẹ̀ yẹn tọ́jú ìyàwó yín ṣe lè fọwọ́ ẹ̀ gbáyà pé ó ń tọ́jú ẹ̀ dáadáa bó ṣe lè tọ́jú ọmọ tiẹ̀. ó ń tọ́jú ẹ̀ níbi tí ojú mi tó. níwọ̀n tójú yín tó. níwọ̀n tójú mi tó. ṣe mọ́tàn yìí á gbé ìyá òun á gbé wọn o torí pé wọ́n ṣàbòsí púpọ̀ ìwádìí fi yé wa pé wọ́n mọ̀ sí ọ̀rọ̀ yìí wọ́n sì ń da sọ́ọ̀bù bẹ́ẹ̀ ni wọ́n bá kọ́ ni wọ́n bàjẹ́ ìka ọ̀ṣẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ á lè já wọn bí ọmọ yìí kán sì jọ máa wà nù ilé kọ́ mọ̀ jẹ́ ẹ̀kan kọ́ mọ̀ jẹ́ ẹ̀kejì kán yí ọmọ sì bàjẹ́ báyìí kọ́ mọ̀ bá yí ọmọ yìí jẹ́ kọ́ lọ ràn wá lọ́wọ́ nípa àtúnṣe sẹ́yìn tó bá tún tà yín wọ́n lọ́mọ yìí ti ní infection wọ́n ló ti ní infection bẹ́ẹ̀ ni torí pé kì í ṣe kékeré alàgbà ẹ kálẹ́ ẹ kálẹ́ sà. orúkọ yín. Báyọ̀ ọ̀nà pẹ́pọ̀. iṣẹ́ kílẹ̀ ń ṣe. iṣẹ́ ẹran mo ń ṣe lọ́rọ̀ yẹn. ọ̀nà yẹn lẹ ti ń tẹran. bẹ́ẹ̀ ni sà. tọ́ bó ló ṣe ṣẹlẹ̀ kí lẹ mọ̀ sí ọ̀rọ̀ yìí. sọ̀rọ̀ tó wà nílẹ̀. ọ̀rọ̀ tó wà lókè ni. ọ̀rọ̀ tó wà nílẹ̀ èmi náà mo ń ṣe. kí lẹ ṣe. ọmọ tí màmá ẹjọ́ rẹ̀ wà. èmi náà mo ń dùn. ẹ lè bá ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ ni. kí ló dé tẹ̀sí bẹ́ẹ̀. kò sí àkàsà iṣẹ́ ìsúnù. iṣẹ́ ìsúnù. ẹ̀mí ló lẹ ṣe. yóò tó bí ẹ̀mẹ́ta. ẹ̀mẹ́ta. ṣé kì í sunkún tẹ́ ẹ bá ń ṣe ni. kì í sunkún. yóò mọ rẹ́rìn. ẹ gbọ́rọ̀ ọmọ yẹn tó sọ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan sí. ọmọ ń dùn mí. ẹ̀mí ni wọ́n ti ṣe fún ẹ. ẹ̀mẹ́rin táwa ló sọ fún ìgbà tí wọ́n ṣe fún ẹ. mi sọ fẹ́ nìkankan. kí ló dé tó fi sọ fún ẹnìkan kan. tálẹ́ tó wá bẹ̀rẹ̀ ṣe kinní yẹn. bẹ̀dá wà yìí sí. báwo lọ ṣe máa ń ṣe. wọ́n sùn mí lápá tẹ̀sán wọ́n wá pa wọ́n àdé mi wọ́n wá fàṣọ bò mí lẹ́nu. níbo ló ti máa ń ṣe fún ẹ. òkè. níbo lókè. pé ẹrúkà. nígbà tí wọ́n ń ṣe òfin pariwo. mo máa pariwo. kí ló máa ń ṣe fún ẹ tí wọ́n ń pariwo. wọ́n kí mi ní aṣọ lẹ́nu. ṣé tó máa ń ṣe kinní yẹn fún ẹ ṣé kò kì í dùn ẹ. wọ́n máa ń dùn mí. ẹ̀mí ni wọ́n ti ṣe fún ẹ. ẹ̀mẹ́rin táwa ló sọ fún ìgbà tí wọ́n ṣe fún ẹ. mi sọ fẹ́ nìkankan. kí ló dé tó fi sọ fún ẹnìkan kan.
kò sí nǹkan kan. àwọn ni kò má sọ Ẹ ṣé tó sọ fẹ́ nìkan kan àwọn ọmọ sọ pé kí n má sọ bẹ́ẹ̀. tó bá sọ bẹ́ẹ̀ kí wọ́n ní yóò ṣe ọ́. Ipa wọn ò pa mí mọ́. àtẹ tòun tàtẹ ni owó alátẹ tòun tàtẹ ni. ó ṣàkíyèsí kinní kan pé máa yí gan ọ̀dà pé dáadáa o. ìmọ̀ bóyá mo lè rí àwọn èèyàn wọn tí wọ́n bá mi confam kinní ẹ̀ máa yí ò wá òkè ò wá òkè. yé kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni owó alátẹ tòun tàtẹ ni tòun gbogbo abọ́ǹdẹ̀ lọ́rùn. ẹ káalẹ́ sà. ẹ kálẹ́ ọmọ nàìjíríà. báwo lẹ ṣe jẹ́ sí máa yìí. ẹ̀gbọ́n rẹ̀ ni mí ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́. kí ló ń ṣe. ní torí àti bó ṣe ń sọ̀rọ̀ lánàá ọ̀rọ̀ yẹn wà incoherence ọ̀rọ̀ yẹn ò wọra wọn ó tún ń ṣe bákan náà. látìgbà tí màmá tí ó bí wa tí màmá wa ti wà láyé tí mo ti gbọ́njú òun ni màmá mi ti máa ń try láti jẹ́ kó gbádùn. wọ́n sọ fún mi láwọn àárín kan gan kan tó di pé wọ́n kú torí ọlọ́run kádàrá pé wọ́n ní stroke kan tó kú. so orí stroke yẹn náà wọ́n ti máa ń sọ fún mi pé gbogbo gbìyànjú táwọn máa ń gbà lórí ẹ̀ o ká má fi ilẹ̀ ká má fi ilẹ̀ o. ó rẹ̀ ni mo ti gbọ́ ìtagbára mi bá gbé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n màá máa ṣe é. èyí tí mo tún máa ń sọ fún wọn nìyẹn. kí ló ń ṣe. sá kí ló ń ṣe. kò nọ́mà ni tó bá yá ní ìsìn rẹ̀ dandan ní ọmọ ṣe even gan akàn tẹ́rọ àwọn ibi tí ń gbé akàn mú àwọn ìtàn oríṣiríṣi àmọ́ sámọ́ ṣe jákujáku nígbà tó rọrùn ẹ̀dẹ̀ ti sú mi mo rò pé èmi náà ní alátàrà gbó ni mí àtijọ́ àti mo ní mo bá káàkiri. kí ló dé tí ò ń níyàwó. tá a bá sọ̀rọ̀ ìyàwó kò tiẹ̀ ní wọ̀ létí èmi rò pé ẹni tí ó ìyàwó òdò tì ṣébí ni ẹni tí ó bá yẹn tó bá gbádùn obìnrin ò ní táìmù láti dúró ti ẹni tí ó bá gbádùn. àbó òfurá sí máa yẹn. ẹ dìde wọn. ṣàlàyé oníkanukú. torí tó ń ṣe é mo gbàdúrà kó jẹ́ pé ó wà mentally identified as in ó wà medically identified tó bá jẹ́ pé spiritual ni ẹ̀wọ̀n tó gùn àwọn tí wọ́n máa ń ṣèdájọ́ ọbẹ̀ tá a bá débẹ̀ èrò pẹ́wọ̀n kékeré lọ́nà tó dá yìí o. sá. bàbá lẹ́kan tó jẹ́ ọmọ múlé tó ń lépa ẹ̀mí mi pé tí n bá wá sunlé nítorí mi bá rí pé ọwọ́ jẹ́ pé yíyan ni òun fún mi. kí ló kọ rẹ̀ gangan. ọ̀nà ọ̀làpọ̀ bàbá tó bí tó kọ́ ilé yẹn ọmọ ọ̀làpọ̀ ni bàbá wọn ṣùgbọ́n ó kọ rẹ̀ gangan ní ìmọ̀ nípa àwọn àbúrò wọn máa mọ orúkọ. kí lórúkọ bàbá lẹ́kan. dáúdà. bàbá lẹ́kan bó ló ti ṣe. ó ń já tíkẹ́ẹ̀tì láwọn PMS. ní Bódìjà bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. à ń já tíkẹ́ẹ̀tì ni. dáúdà bàbá lẹ́kan tó ń já tíkẹ́ẹ̀tì fáwọn PMS ẹ pàdé mi bì ní aago 9 láàárọ̀ ọ̀la mo bá ti kó pé ẹ̀gbọ́n mi Alhaji olóyè Mukaila auxiliary ààrẹ ajagun kírìjì ilẹ̀ Yorùbá ajagunla. ààrẹ ajagun ńlá kírìjì tilẹ̀ Yorùbá àti ẹ̀yin PMS pàápàá tẹ̀ ń gbọ́ wa ọkùnrin kan ń já tíkẹ́ẹ̀tì ní Ṣàngó wọ́n ń pè ní Dáúdà. ní Bódìjà. ẹ̀ ń já tíkẹ́ẹ̀tì ní Bódìjà wọ́n ń pè ní Dáúdà. ẹ dákun ẹ bá mi sọ fún ẹni tó di Bódìjà mú kó kí Dáúdà bàbá lẹ́kan kó yọjú sí wa ń bí láàárọ̀ ọ̀la láago 9 láàárọ̀ ọ̀la iṣẹ́ tó ṣe nǹkan tó ṣe ó ti àtáàtì mọ́ tó wà nílẹ̀ yìí o bó náà ṣe ń bẹ̀ bí ò ṣe ń bẹ̀ kó wá sọ tó bá ṣe lára ọmọ ọdún 6 tí wọ́n fi tìpátìkúùkù bá lò
wọ́n ní kan ní ọmọ PMS ni lọ́la aláàgọ́ 9 ń tẹ̀síwájú lórí ẹ̀ lórí ara wa láàárọ̀ ọ̀la ni fúnpọ̀ tiẹ̀ ti kan PMS ń tẹ̀síwájú lórí ẹ̀ láàárọ̀ ọ̀la ni Dáúdà bàbá alẹ́ kan mo ní gbé ó ń gbé bẹ́ẹ̀ yẹn rúkà ó ń já tíkẹ́ẹ̀tì PMS ní Bódìjà láago 9 láàárọ̀ ọ̀la kọ́pàdé wa ń bì ẹ̀yin tí ẹ̀ ń wo ètò yìí wọ́n wà ń bì ẹ ṣeun gbogbo tí bá.